Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Ìjà wúrà apá kẹta òun ni sinimá tí a mú wá sí etí ìgbọ́ yín. Bá jẹ́ ìgbà àkọ́kọ́ ni eléyìí tí ẹ̀ ń wò wá àbí tí ẹ̀ ń gbọ́ wá, ẹ má gbàgbé láti tẹ subscribe button eléyìí tí ó wà ní ìsàlẹ̀ níbẹ̀ yẹn. Nítorí eléyìí ni yóò fún yín ní àǹfààní láti má miss ìgbàkígbà tí a bá mú àwọn sinimá eré Yorùbá wá sí etí ìgbọ́ yín. Àwọn òṣèré jàǹkànjàǹkàn ni wọ́n kópa nínú sinimá ìjà wúrà. Lára wọn ni a ti rí Muyiwa Ademola, Kelvin Ikeduba, Ibrahim Yekini Itele àti Yetunde Banabas fúnra lára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yetunde Banabas tí ẹ mọ̀ bí ẹni mowó, ẹ ti mọ̀ wípé gbogbo eré tí Yetunde Banabas bá ti ṣe àwòyanu ni. Tí wo apá kìíní sinimá yìí, a rí ipa ribiribi tí àwọn òṣèré yìí kó nínú sinimá, bẹ́ẹ̀ ni a rí ohun tí ó ṣẹlẹ̀ nínú apá kejì sinimá yìí náà. Kí ni ẹ̀yin lérò pé yóò ṣẹlẹ̀ nínú apá kẹta sinimá ìjà wúrà? Àti wípé òṣèré wo ni ẹ rí tí ó kó ipa tí ó dára jù nínú sinimá yìí? Kí ẹ sì má gbàgbé láti tẹ comment yín sí orí comment section. Ohun tí ẹ̀yin bá lérò wípé yóò ṣẹlẹ̀ nínú apá kẹta sinimá ìjà wúrà yìí. Ẹ wò, ẹ lọ wo sinimá ìjà wúrà kí ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ nínú apá kìíní, kí ẹ tún wo ohun tí ó ṣẹlẹ̀ nínú apá kejì, kí ẹ wá jẹ́ ká jókòó kí a wò pé kí ni nǹkan tí yóò ṣẹlẹ̀ nínú apá kẹta sinimá yìí. Ẹ ṣé púpọ̀, ẹ máa bá wa kálọ.